tó dẹrú. Ọmọ aláṣọ tó wà kìsà. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wà kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o, ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin. Iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o, ṣùgbọ́n lẹ́yìn la ń jẹ lọ Yorùbá. Ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wà kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wà kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọ̀sán òfúnra ó já síná, àgbọ̀n òfúnra kò lóyìn, ọ̀bọ òfúnra kò dènìyàn. Yorùbá ìfúnra màlógún àgbà o. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wà kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wà kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Báyọ̀nù síra wa ṣóhun ló tọ́. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àìrìnpọ̀ a máa jọ mẹ́jọ níyàwó. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ọmọ ìyá kan náà ṣá ní gbogbo wa. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àgbà tí òbínú lọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Bájà Sọ́lá owó bàbá dámì o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́fẹ̀nù rẹ̀ sọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ibi à ń lọ là ń kọjú sí. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè já. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Elédùmarè. Bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní.
mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní. dọ́jà òtútà ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. pékélé lóní gbọ́dọ̀ ránṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán ìgbàgbé ó tó gẹ́ ẹjẹ́ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya ó burú jáì pé ọkọ lùyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ ó dó tàbí ìkòkò ọbẹ̀ mọ́kọ lórí ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé enough is enough on domestic violence lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á ṣé ìgbàgbé arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sister Ọ̀ṣínáṣì tó gbẹ̀mímì látàrí ìjàgùdù abẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti faṣọ péńpé roko ọba látàrí èṣù tako sí láàrin àwọn méjèèjì enough is enough gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́pì tiyín ní amazon.com for free shipping àti indigo chapter bookstore lórílẹ̀‐èdè Canada fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com bó sì jẹ́ bookbookstore.com bí ẹ bá fẹ́ rà á lọ́pọ̀ yanturu bí ẹ bá ṣe rà á lọ́pọ̀ sí lẹ́dínwó yóò ṣe wà lórí iye tẹ́ ẹ bá rà enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà á o. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire
ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tí ẹ̀ ń wò mí káàkiri àgbà ńlá ayé bikibiki yóò wù tẹ́ wà tẹ́ tí ń wò mí Ọmọlúkà yín rèé fún èyí tẹ́ rí mi for the first time Ọmọlúkà ò pé méjì ṣọ́yà òdọ́dọ̀ ti yín Ọmọlúkà yín rèé mo kí yín o mo kí yín tèkótèkó mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tẹ̀gbátẹ̀gbá mo kí yín tìjẹ̀bú mo kí yín tọ̀yọ̀tọ̀yọ̀ mo kí yín tọ̀sùntọ̀sùn mo kí yín tìjẹ̀sà mo kí yín túfẹ̀túfẹ̀ mo wá kí gbogbo yín pátápátá tèkìtì mo kí yín tàkókó mo kí yín ti kálẹ̀ mo kí yín tìlajẹ́ mo kí yín tìjọ́ mo kí yín tókun mo kí yín tìgbómìnà àwọn oníyè ti dárúkọ mo kí yín ti Ìbàràpá àwọn náà lọ́yọ́ mo kí yín lápapọ̀ gbogbo ẹ̀yin tí ìlà kọ gbogbo yín ti Rẹ́mọ ti Yewa gbogbo yín mo kí o mo sọ wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú bó ṣe ń lọ ẹ kú kó má bàjẹ́ o ẹ kú palẹ̀mọ́ ọdún gbogbo aláfarare ṣọdún ayọ̀ ìdùnnú àtàláfíà láti máa ṣọdún mo kí yín lẹ́ẹ̀kan sí Ọmọlúkà lèmi jẹ́ kò pé méjì o ọmọ òkòròkòrò lógun sá ọmọ àti pàkìrìkìrì lọ́tọ̀ ọmọ ojúlógún kájọba kàkẹjà ọmọ kóyánbọ́tà mọ̀ mú kára balẹ̀ o ó máa sẹ́ni mọ̀mọ́ bù kára rúdò ọmọ ògìdán ògùn mọ̀ gàrà ọmọ yaranjẹ bí olóko ọmọ arógun mà sáwò ọmọ arógun mà ṣojo ìnànà kúkú ọmọ Jésù olùgbàlà ọmọ torúkọ ń gbàgbọ́ rẹ̀ ni ìyáyá wéè yá o wọn àná mo rántí ilé lẹ́ni yá o wọn ìyáyá wéè ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní Facebook bẹ́ẹ̀ ṣe ń dé bẹ́ẹ̀ yẹn ẹ máa jẹ́ kí n máa rí kọ́mẹ́ǹtì yìí kẹ́lẹ́ máa bá mi pín ẹ máa bá mi pín torí tá a fẹ́ sọ lẹ́ni kì í sọ̀rọ̀ àwàdà ẹ̀rí ojú mi máa kọ́rẹ́ lọ́wọ́ gidi gan torí pé kí ni kì í sọ̀rọ̀ àwàdà bí ó ṣe sọ̀rọ̀ àwàdà tó yẹn mo fẹ́ gbé kalẹ̀ in a very respectful manner torí tí máa ń jà fún nǹkan mi ò gbọ́dọ̀ tún máa fi ìbínú kí máa fi bà nǹkan tí mò ń jà fún jẹ́ for that reason mo fẹ́ gbé kalẹ̀ in a respectful way ṣùgbọ́n ojú mi máa korò ó máa kọ́rẹ́ lọ́wọ́ ẹ pín programu yìí ẹ̀yin tèmi ní Facebook mo kí yín o ẹ káàbọ̀ ẹ̀yin tèmi ní TikTok mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń wò mí pápátá nínú YouTube mo kí yín o ẹ̀yin olóríire tèmi I greet you all mo lè má lè dárúkọ yín lẹ́yọ pọ̀ gbogbo yín ni mo kí now let's go straight to the main point bẹ́ẹ̀ bá ṣe wọlé ẹ máa bá mi ẹ tí ó ti yé yín náà ẹ máa tẹ̀ ẹ máa bá wa pín ẹ máa jẹ́ kó máa lọ God continue to bless you mo fẹ́ mẹ́ni tó tiẹ̀ máa lead lẹ́ni o TikTok mo ti ráwọn bíi mẹ́rin àbí 5 Facebook mo ti wo 20 mo fẹ́ wo iye tí YouTube jẹ́ bẹ́yẹn YouTube ti wọ 10 àbí 11 bẹ́yẹn so pẹ̀lú ògo àti àánú Ọlọ́run mo fẹ́ wo ẹni tó máa lead lẹ́ni nínú gbogbo yìnyẹn bọ̀ kí n tó lọ sápá bẹ̀ jẹ́ kí n lọ straight to the point of the day mo fi àsìkò yìí pàrọwà fún gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá bless á mọ̀ pé ìlú ò dẹrùn pàápàá ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ má listen sáwọn tó ní ẹ má sẹ́ni owó wálé ẹ má fún wọn anything don't listen to them whatever you do you are not doing it for them you are doing it just to obey your God tó sọ yìí pé ìbùkún ni fún ọwọ́ tó ń fún ni òun mú ìfẹ́ Ọlọ́run ṣẹ ni ò ṣe fún ẹnikẹ́ni you are not doing it to please anybody so ṣe ti Ọlọ́run tó o bá wà l'Amẹ́ríkà bẹ́ẹ̀ tó ń fún yàn náà lówó tó wà ní Canada tó ń fún yàn lówó tó wà ní US àbí anywhere in the world tó ń fún wọn lówó there is nothing bad in it but majority wọn náà sì lè rí opportunity tí wọ́n á rí ọgbọ́n dá tí wọ́n á fi enjoy ara wọn fọ́dún ṣùgbọ́n ní ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ò ní ìrètí kankan kò sí ìrètí kò sí hope yìí pé àwọn tiẹ̀ máa ní orí ọ̀fẹ́ níbí ọjọ́ tí ò sọdún gan wọn ò rí nǹkan ká máa sọ pé ìgbà tọdún tún dé tó ní kálukú sásọ̀tún tí wọ́n sásòsì please don't let anybody discourage you whatever you can afford send it to anybody you can send it to fún wọn kò jẹ́ kí tí wọn ò bá dúpẹ́ jẹ́ kí ìṣẹ̀dá wọn kó súre fún ẹ àfi tí wọn ò bá jẹ nínú nǹkan tó fún wọn yẹn nìkan make sure you do it it's a must
òfin Ọlọ́run ló múṣẹ kì í ṣe téèyàn tó bá yẹ pé ká fi lé téèyàn kò sí tó burú tẹ́ bá fẹ́ anybody lẹ́nìtì kò sẹ́ni tó ṣiṣẹ́ sápò yín but you are doing it for your God just to obey God ìbùkún ni fún ọwọ́ tó fún ni blessed are the hands that give it so ṣé fọ́lọ́run kò ṣe fẹ́yàn that will be all kí wá lọ tààrà sí tí mo fẹ́ sọ lébi ẹ̀yin ọmọ Yorùbá mo kàn fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa gbọ́ àlàyé ọ̀rọ̀ mi ni àwọn tí mo bá lọ́rọ̀ ọ̀dọ̀ wo ni mo lọ mi ò ní yàtọ̀ tó sí ẹ máa yàtọ̀ sí ẹ máa gbogbo all I want you to do for me is concentrate kẹ́dẹ̀ bá mi pín and that's all. ẹ̀yin kábíyèsí wa nílẹ̀ Yorùbá a kí yín o mo kí yín tọba láṣẹ adé apẹ́ lórí ẹ̀yin ọba wa bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ̀yin ọba wa ìrùkẹ̀rẹ̀ àdọkínní ẹṣin ọba jókòó pẹ́ ìgbà ọdún kan fọ́ba wa mo kí yín ẹ ṣeun àrọwọ yín ṣùgbọ́n ẹ̀yin kábíyèsí wa gbogbo ẹ fi ìgbà kankan ṣe nǹkan tó máa múnú àwa ọmọ yín dùn tẹ́ ẹ bá gbàgbé mo fi ìgbà kan sọ̀rọ̀ mo ní ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin lẹ fi ara yín sí ààyè tó yẹ kẹ́ ẹ wà ìjà òmìnira tá a gbé dání yìí pé Yorùbá gbọ́dọ̀ dá dúró kí ló ṣẹlẹ̀ ní Facebook àbí tó gbé mo sọ̀rọ̀ ọba lẹbi jápa lẹbi ń jádànù ẹpin kò gbọ́dọ̀ já toró kàn yín ẹ mọ̀ mí tí bá ti sọ̀rọ̀ mi ó máa ń tabá ní tabóko ní ẹ súnmọ́ bí ẹ mọ̀ ìpó kàn yín mo sọ fún yín ẹ̀yin kábíyèsí wa mo ní ẹ̀yin fúnrara yín lẹ kó ara yín lé àwọn olóṣèlú lọ́wọ́ ẹ̀yin lẹ gbéra yín lọ fún wọn tẹ́ fi di ẹni tí wọ́n fi ń yílẹ̀ tẹ́ fi di ẹni tí wọ́n ń rí fín tí wọ́n ń pàṣẹ fún yín ẹ dìde ẹ jókòó kábíyèsí gbogbo tẹ́ ẹ bá wá mọ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí i pé ṣàṣà ni àwọn ìlú ńláńlá tó wà nílẹ̀ Yorùbá tí wọn ò ti lọ sí òkè ọya tí wọn ò ti lọ mú ọmọ Fúlàní wá láti wá joyè ṣé nítorí owó ẹ̀yin kábíyèsí wa ẹ mọ implication tó wà nídìí tẹ́ ẹ ń ṣe àwa ọmọ ẹ̀yin ti ń dàgbà àwa ọmọ tẹ́ ẹ bí àwa mọ implication ẹ a mọ consequence ẹ ó yé wa dáadáa ìdí nìyẹn tí a dẹ̀ ṣe máa fọn fèrè ẹ̀ tá a máa fọn rèrè ẹ̀ tá a máa pariwo kẹ́ ẹ bá lè gbọ́ kábíyèsí wa gbogbo torí pé kí ni ọ̀rọ̀ bá ojú ọwọ́ ní kò kan òun ọ̀rọ̀ bá ẹsẹ̀ ojú ní kí ni tèwú níbẹ̀ ẹ mọ nǹkan kan tó bá délẹ̀ tó kábíyèsí gbogbo wa pátá lè fẹ́ kó yà jẹ ìdí táwọn pípù yìí náà ṣe wá ń dọ́gbọ́n láti wá máa gba oyè lọ́dọ̀ yín bí ẹ̀yin lẹ understand torí pé kí ni ọ̀nà kan lẹ kọjú sí kábíyèsí owó tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn ìtẹ́ ẹ fẹ́ jẹ àwọn ẹjẹ́ fẹ́ jẹ lára wọn òun lẹ̀ ń rí òun lẹ̀ ń wò tẹ́ ẹ ṣe ń gbé oyè lé wọn lọ́rùn ẹ dẹ̀ understand wípé aburú tó pọ̀ gidi ó wà bẹ́ẹ̀ ju èrè tó wà bẹ́ẹ̀ lọ kábíyèsí. tí ẹ bá believe ipe ìtẹ́ ẹgbẹ́ rí lọ́wọ́lọ́wọ́ yìí ló ṣe kókó sí yín ju nǹkan tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la kábíyèsí ó léwu. ẹ gbìyànjú ẹ̀yin ọba wa gbogbo ẹ gbìyànjú láti rí i wípé gbogbo àwọn àṣìṣe tẹ́ ẹ ṣe sẹ́yìn tó ń bí àwa ọmọ nínú
lu ọ̀nà kọ̀ọ̀kan láti rí wípé ẹ ṣe àtúnṣe àwọn kinní wọ̀nyí ẹ̀yin kábíyèsí wa. Ẹ rántí mo máa ń sọ ọ̀rọ̀ yìí, mo dẹ̀ máa sọ ní gbogbo ìgbà wípé kí dẹ̀ ni ẹ gbọ́, tá a bá ń sọ ìtàn ìran ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire, ọmọlúàbí, tá a bá ń sọ ìtàn wọn, tá a bá sọ nípa ọba, àtànra wa jẹ. Ìdí ni wípé ẹni tá a gbàgbọ́ pé ó jẹ́ bàbá ńlá wa nílẹ̀ Yorùbá àti Oòduà àtọ̀bàtálá, àwọn méjèèjì ọba ni wọ́n. So tó bá sọ ìtàn ìran ọmọ Yorùbá, wọ́n ń sọ nípa àwọn ọmọ aládé ni, wọ́n ń sọ nípa àwọn ọmọ ọba. Gbogbo ìran ọmọ Yorùbá ọmọ aládé ni gbogbo wa, pátápátá ọmọ ọba ni wá. Ìdí tí mo ṣe ń gbé ìtò ní í ṣe pẹ̀lú àwọn ọba wa, tí mo ṣe ń gbé wọn gẹ́gẹ́, tí mo ń gbé wọn gẹ́gẹ́ nìyẹn. Anywhere tí bá pàdé ọba, mo máa ń bọ̀wọ̀ fún wọn ni, màá rá bàbà fún wọn. Ó tó bẹ́ẹ̀, torí ìpìlẹ̀ tá a fi pínlẹ̀ ìran ọmọ Yorùbá nìyẹn. Ṣùgbọ́n ọmọdé ọba bátàn á bàrọ̀ bá ẹ̀yin bàbá wa náà lẹ sọ bẹ́ẹ̀. A gbọ́ ìtàn ìdí ẹ̀yin ọba tẹ fojú àwa aráàlú tẹ fojú wa rí, gbogbo ẹ̀ máa kúkú gbọ́ nítàn. Ìwà tẹ́yin lọ́balọ́ba rù, ẹ̀yin ọba lẹ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn aráàlú tí ò bá gbọ́rọ̀ sí ní lẹ́nu tẹ́ ń ta wọn ní ìta ẹrú fáwọn òyìnbó. Ẹ̀yin ọba lẹ máa pàṣẹ pé yes, agbára wà lọ́wọ́ mi, ó yá ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ lọ sílùú Agídígbò lójó, ẹ lọ bẹ̀, ẹ lọ kó gbogbo àwọn ọ̀dọ́ tó bá wà ńbẹ̀, ẹ kó gbogbo wọn lẹ́rú, kẹ́ máa kó wọn bọ̀ wá fún mi. Ẹ̀yin ọba ni. Bẹ́ẹ̀ bá sì kó wọn lẹ́rú, ẹ kó odindi èèyàn 40, ẹ kó fún wọn, wọ́n wá tàn yín, wọ́n gbé ike ọtí ṣìnáàpù, wọ́n gbé fún yín, ẹ̀yin náà ẹ wá gbà ike ṣìnáàpù, ẹ fi odindi èèyàn 40 ẹ fi gba ike ṣìnáàpù. Ẹ̀yin ọba wa, iṣẹ́ ọwọ́ yín ni gbogbo eléyìí o. Ẹ̀yin lẹ́lẹ̀ ní àpò pọ̀ pẹ̀lú àwọn òyìnbó amúnisìn tí wọ́n fi colonize wa, tó bá jẹ́ pé ẹ̀yin ọba òpìlẹ̀ ní àpò pọ̀ pẹ̀lú àwọn bìrìtìkó ni, wọn ò ní rí ìran ọmọ Yorùbá colonize. Síbẹ̀ títí dọjọ́ èní, ẹ̀yin ọba wọ̀nyí bẹ́ẹ̀ ṣe ń wọnú ààfin lẹ̀ ń bá àwọn ìtàn wọ̀nyí o. Pàpàrọ̀ lọ́kàn yín pé ó yẹ kẹ́ ẹ ronú pìwàdà láti lè mú inú àwa aráàlú dùn. Kàkà bẹ́ẹ̀, ojoojúmọ́ lẹ ń ṣe nǹkan tó máa ba ọkàn wa jẹ́. Bẹ́ẹ̀ kíní kan ni mo dẹ̀ mọ̀ tó dá mi lójú ẹ̀ kí èkó yìí. Kíní kan ni mo dẹ̀ mọ̀ tó dá mi lójú ni wípé ọba, àwọn tó bá ń ṣe ọba lé lórí, òun ni ènìyàn. Lóòótọ́ wọn lọ́ba bá lórí ẹranko, ó bá lórí igi inú igbó, ó bá lórí òrìṣà, ó bá lórí ohun gbogbo, síbẹ̀ ó bá lórí ènìyàn. Ṣùgbọ́n èèyàn gangan ni ọba bá lórí jù. Torí ọba ò lè pe igi kó sọ pé ìwọ igi bá mi lọ ṣiṣẹ́ ìwá. Kò lè pe màlúù kó ní màlúù Ìlọrin rèé wá, kó lọ pe lágbájá wá. Èèyàn lárán, èèyàn ló máa rán. Ìdí ni wípé tí ọba wá sí èèyàn, ta ló bá fẹ́ rán níṣẹ́? Ẹ̀yin kábíyèsí wa, ibi tẹ́ ẹ tí wàá ń lọ yìí, táwa kan bá ń fi sùúrù ń gbé e. Ìdí tẹ́bí ní ọ̀pọ̀lọpọ̀ ń jáde tá bú ọba tá sọ̀rọ̀ sí ní ṣákálá. Ìdí yẹn ni gbogbo eléyìí kábíyèsí wa. Àwa rárá gbà á. Ìdí ni pé a mọ rírì, a mọ pàtàkì ìdánpè ní ọba. Ó yé wa. Wọ́n máa ń sọ òun jọba nílé tèmi. Ìdílé bàbá mi àkì jọba níbẹ̀. Mo ń sọ, mo ń tún sọ, kò sí ọjọ́ náà tí màá dìde màá ní mo fẹ́ jẹ Olúbàkà ìlú Ọ̀fà. Kò ṣeé ṣe, mo ń jọba nídìílé bàbá tèmi. Àfọ̀bàjẹ́ ni wá. Ṣùgbọ́n mò ń fẹ́ kí gbogbo yín mọ̀, ẹ lọ mọ̀ dájú wípé tí bá ń polongo, tí mò ń pariwo, tí mò ń pọn rere wípé ẹ̀yin ọba wa ẹ ṣe ń tó tọ́. Mo mọ tí mò ń sọ. Mo mọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ń sọ wípé ṣèbí France ṣèbọ́ba wà ń bẹ̀ tẹ́lẹ̀, wọ́n ṣe revolution, wọ́n pawó wọ́n bá dànù. France dẹ̀ develop up to today, kò dẹ̀ sí tó jẹ́ ọba. Òótọ́ ni àwọn Spain,
gbogbo àwọn Scottish tẹ́ ń wò yẹn gbogbo àwọn orílẹ̀-èdè tẹ́ gbogbo náà lọ́ba náà tẹ́lẹ̀ ṣé irú ẹ̀ lẹ́yìn fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni àwa mọ tẹ́ǹpẹ̀ lọ́ba ó yé wa ṣùgbọ́n ìwà tẹ́yìn ọba wa ń wù nílẹ̀ yìí ẹ má pín ètò yìí omi ò ní kẹ́ pín ṣùgbọ́n eléyìí tí mo sọ yìí títí láé ló máa wà nínú YouTube títí láé lá wà ní Facebook títí láé ló máa wà nínú TikTok wọn ò ní dìlítì ẹ̀ ọjọ́ bọ̀ tí wọ́n á lọ wú jáde fún ẹ̀yin kábíyèsí wa ẹni ọ̀gbẹ́ni yìí dẹ̀ sọ̀rọ̀ kò kàn mí ẹ má pín eléyìí tí mo bẹ̀ yín yẹn ó ti kọjá mi ò jẹ́ ẹni bọ́dé kábíyèsí ẹ̀yin lẹ kó wa lẹ́rú tẹ̀ ń tà wá ẹ̀yin lẹ pa ìdí àpò pọ̀ mú àwọn òyìnbó Gẹ̀ẹ́sì tí wọ́n fi rí wa kó lẹ́rú ní ilẹ̀ Yorùbá iṣẹ́ ọwọ́ ẹ̀yin ọba ni. adẹ̀wà ń gbà pé gbogbo eléyìí ti kọjá àwọn kábíyèsí wa tí wọ́n dánwó ẹ̀wò nígbà náà wọ́n ti lọ. I was in Badagry. Èèyàn ló jí àwọn èèyàn kó tó kó wọn wá sí Badagry tó wá tà wọ́n rà wọ́n fi èèyàn kan èèyàn mẹ́wàá wọ́n fi gba umbrella tí ẹni tó ń ta ẹrú tó fi ń borí umbrella tó di èèyàn mẹ́wàá. Do you know the reason tí mo ṣe tán rere ọ̀rọ̀ yìí ni wípé tẹ́ ẹ bá mọ trauma tí àwọn ẹrú tí wọ́n rà lẹ́rú ìyà tí wọ́n là kọjá kí wọ́n tó débi tí wọ́n kó wọn lọ àtìgbà tí wọ́n bá débi tí wọ́n kó wọn dé lọ́hùn tẹ́ bá mọ ìyà tí wọ́n là kọjá lójú ọ̀nà ayé asun yìí ẹ sọ pé kí lẹ wá sáyé fún. I am not among. ṣùgbọ́n àwa gbọ́ nítàn a dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ nítorí wọn rí gbogbo ẹ̀ láti rí. ọ̀tọ̀ ni tí wọ́n máa fi lu ẹnu wọn kí ẹnu rí irú èmi tí mi ti ẹ̀ létè yìí kọ́ wá fagídí fa ètè mi kọ́ wá síta kọ́ dẹ̀ mú kíní ulúlú àwọn ará ọkà tó wò mí wọ́n ní mo sọ Yorùbá ọkà kọ́ dẹ̀ mú kíní irin ṣoṣo tó fi síná tó ti gbóná lálálálálá wọ́n dẹ̀ kí bọ ẹnu yẹn láti òkè bí wọ́n kí bọ ajá sódì kejì wọ́n á fi àgádágodo irin wọ́n fi sínú ẹ̀ wọ́n fi tìpa kó má bàa ṣe kí ni kó má bàa jẹ ìrèké nínú oko tó ti ń ṣiṣẹ́. Imagine pains yẹn tó bá fẹ́ kí abẹ́rẹ́ injection tó bá fẹ́ kì í sì dí mi mo máa ń sunkún ni nọ́ọ̀sì àwa máa fi mí rẹ́rìn ìdí ni wípé mi ò ń ṣòkúta mo mọ bó ṣe rí ó máa kò sí ni tó bá kì í bọ̀ á dùn mí not to talk of irin tó tó ọwọ́ mi tó ṣe ṣóńṣó tó ti kì sí iná tó gbóná tó pọ́n dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kó kì í bọ ẹnu èèyàn ẹ wo irú pains yẹn ọ̀tọ̀ nìyẹn ẹ wo ọ̀tọ̀ tún ni tó bá rí ọmọkùnrin tó ṣe gidi gbọ̀n tó fọ́n ìdáadáa tó rẹwà wọ́n máa gbé nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n gbé sí orí nǹkan wọ́n gbé àdá wọ́n gé pá kó má bàa bá ìyàwó wọn sùn tòrúkọ rí kó rẹwà lójú kò sára tóbìnrin ò lè dá obìnrin ó lè lọ seduce ẹ̀ kó wá máa bá sùn fún ìdí yẹn tó bá ti rí kó rẹwà wọ́n máa mú kíní ọmọkùnrin ẹ̀ wọ́n gé sọnù páyáwó wọ́n fi irin síbẹ̀ ẹ wo irú pains tí wọ́n máa là kọjá. Mo wà ní Badagry mo rí gbogbo ìrìn wọ̀nyí mo rí àwọn nǹkan tó dùn wọn rí àwọn tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò yẹ kán ṣẹ̀ tí wọ́n bá lọ ṣẹ̀ ó ní bá ṣe fìyà ń jẹ wọ́n máa so wọ́n dorí kodò ni wọ́n á so ẹsẹ̀ wọn wọ́n á dorí ẹ̀ kodò sókè wọ́n á dáná sísàlẹ̀ wọ́n máa sun wọ́n máa yan wọ́n bí bàtà bá yan ẹja. Ẹ wo àwọn ìyà táwọn pípù wọ̀nyí là kọjá títí tán fi dé ibi tí wọ́n tà wọ́n sí. Iṣẹ́ ọwọ́ ẹ̀yin ọba wa ni o. Ẹ lè sọ pé kì í ṣe ẹ̀yin ọba tó wà ń bẹ̀ sí i ṣùgbọ́n àwọn kan orí àpèrè ẹnìkan kúrò bẹ̀ tí kan bọ́ síbẹ̀ ni it's a continuous process àbí báwọn ṣe pé ó dàbí gọ́ọ̀mẹ̀ntì ni orí àpèrè ó tẹ̀síwájú pọ̀ láì ọ̀nà ẹ̀. Tọ́ba kan bá lọ tó ìmí ìbá débẹ̀ àtúnṣe àti lè pẹ̀tù sáwọn aráàlú
àti lè múnú aráàlú dùn ló yẹ kẹ́ ẹ wá. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ojoojúmọ́ ayé lẹ́sà mẹ́fọ́ bẹ́ẹ̀ ń provoke àwa tá tẹ́ ẹ̀ jọba lé lórí. Eléyìí ò ní àtúbọ̀tán ẹ̀ ò lè dá kábíyèsí gbogbo, kò lè ní èrè tó dáa. Tó bá dé lẹ́bù kan ẹ̀ wà surprise nígbà táwọn aráàlú bá máa jáde wọ́n ní kò sí tó jọba mọ́, àwọn ò ní interest sínú. Agbára yóò lè pọ̀ kó pọ̀ tó aráàlú. Ayé ìgbà yẹn làwọn aráàlú bẹ̀rù ọba. Ìgbà tó bá àwọn ọba tá à ń sọ wọ̀nyí tí wọ́n sì rìn lórí ọ̀nà òtítọ́ àtòdodo, tí wọ́n ń wọ ibi tó yẹ ká wọ̀, tí wọ́n jẹ tó yẹ kán jẹ, tí wọ́n ṣe tó yẹ kán ṣe, ìgbà yẹn gangan náà jẹ́ ògidì ọba. Tí wọ́n dẹ̀ jòkó sórí àpèrè tó yẹ kí wọ́n jòkó. Ìgbà yẹn ní ìbẹ̀rù ló máa ń wà lára àwọn aráàlú. Tó bá rí ọba wọn gbọ̀n. Ẹ̀yin kábíyèsí wa, ibo lẹ̀ ń tì wá lọ? À ń pọ́n fèrè, à ń kígbe, à ń pariwo pé ìyà tó ń jẹ ìran ọmọ Yorùbá yìí pọ̀ lápọ̀jù. Ẹ sọ̀rọ̀. Ẹ ṣe pé oníkálukú yín ń sáré àpò ara ẹ̀ ń sáré àyè tí ara ti yín. Ẹ̀ ń sáré àyè ara ti yín. Bójú wẹ̀yìn pé àwọn àṣìṣe táwọn bàbá wa ṣe kò yẹ ká tún ṣerú ẹ̀ bójú wẹ̀yìn rárá. Awítà ìwí ẹ̀yin kan wá bínú làwọn kan ṣépè fọ́ba. Àwa mọ̀ yín pé ohun tó yẹ ká protect ló jẹ́ ni. Àwọn kan mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò rárá gba gbogbo tẹ̀ ń ṣe fún wọn. Wọ́n ti ṣerú ẹ̀ sẹ́yìn, everybody ló fara dà á. Àtàwọn tó yẹ kó jẹ́ ògo fún ìran ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti tà sóko ẹrú. They are now citizens of America, citizens of Cuba, citizens of Jamaica, of Barbados, of Brazil, and so on and so forth. Àwọn majority wọn ni wọ́n pè lákàtà l'Amẹ́ríkà lẹ́yìn àwọn kan jákàtà. Black Americans, where are they from? Many, 80% of the Yorubas. Ẹ lọ black people, gbogbo wọn bá ṣe wà yẹn, ìmí nínú wọn orí wọn ṣí dànù tó pé dànù. Ẹ lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà, ẹ lọ Canada, àwọn black àwọn ló kàwé jù níbẹ̀ torí wọ́n pé jù. Àwọn tó jẹ kó jẹ́ ògo fún ìran ọmọ Yorùbá tí mi bá tiẹ̀ mọ̀ kankan, ẹ wo irú Samuel Ajayi Crowther yìí náà. Ẹ wo irú ògo tọ́lọ́run padà wá fún ọmọkùnrin yẹn tó padà lò. Ẹrú oko ẹrú ni wọ́n tà sí o. Láti inú oko ẹrú pé padà wá ó di àlùfáà, from àlùfáà ó di kíni, ó di ẹni tó kọ́kọ́ translate èdè òyìnbó sí èdè Yorùbá. Ẹ wo irú glory yẹn. Ṣé ẹ mọ iye àwọn ògo tó jáde láti pàṣẹ Samuel Ajayi Crowther? Tó bá jẹ́ wípé òun náà ti dojúkọ ikú tó ti kú nínú ibi tó ń lọ, ibo ni ìran Yorùbá ìbá wà lẹ́yìn? Ibo ni ìran wa ìbá wà? Ajayi Crowther ò ṣiṣẹ́ fún Yorùbá nìkan, òun ló túmọ̀ òyìnbó sí èdè Igbo, òun ló create alphabet Igbo, òun ló create ẹ̀ fún wọn, kì í ṣe ọmọ Igbo, ṣùgbọ́n iṣẹ́ tó ṣe ní ògo ńlá. Ẹ lọ find out majority àwọn celebrity l'Amẹ́ríkà lẹ́ni wọ́n trace root wọ́n trace ẹ̀ padà wá sílẹ̀ Yorùbá. Àwọn ògo tó yẹ ká máa wò nílẹ̀ Yorùbá pé àwọn ògo Yorùbá lélẹ́yìn, Amẹ́ríkà ló ti ń ṣògo wọn. Yorùbá ẹ̀yin kábíyèsí wa, kì í ṣe bàbá àtẹ̀mí ló tà wọ́n lóko ẹrú, àwọn bàbá ńlá bàbá àti yín ló tà wọ́n. Torí bàbá àtẹ̀mí kò jọba, ìran mi ò jọba, bó tẹ̀ jẹ́ pọ́ ọmọ aládé ni gbogbo ìran ọmọ Yorùbá, ṣùgbọ́n ó ní bá a tún ṣe tó, ìran mi ò ń jọba àìdádé. Àwọn bàbá ńlá ti ní ẹ̀yin kábíyèsí wọ̀nyí, àwọn bàbá ńlá yín ló tà wọ́n lóko ẹrú, tán ta ògo wọ̀nyí dànù. Kàkà kẹ́ ẹ padà wálé láti gbìyànjú láti tù wá nínú, láti mú ojú wa wálẹ̀, níṣẹ́ lẹ tó pàpà ń jẹ́ kó burú sí. Ẹ̀yin ọmọ tẹ́ ẹ tún ti gun orí àpèrè
àpèrè bàbá yín tẹ́ bá máa débẹ̀ ẹlẹ́gùn orí àpèrè bàbá yín àpèrè yẹn tẹ́ ẹ gùn kàkà kẹ́ ẹ correct àwọn mistake táwọn bàbá yín ti ṣe ìṣẹ̀lẹ̀ fún pàpà ń bà á jẹ́ sí ẹ̀ ń bà wá nínú jẹ́ sí lójoojúmọ́. We don't have anything to do with Fulanis, neither the Igbos. Oníkálukú lọ́lọ́run ṣe tiẹ̀ fún. Ẹ wá wo ìwà tẹ́ ń hù, à ń pariwo Fúlàní pa wá. Kàkà kẹ́ ẹ sọ sí pé kò tọ́, ìṣẹ̀lẹ̀ lọ́mọ ọmọ Fúlàní padà wá sílé kẹ́ ẹ fi wọ́n joyè. Bóyá kíní kan ò yé yín, nínú àwọn tó jẹ́ number 1 planner, àwọn Fúlàní, El-Rufai wà lára wọn. Buratai wà lára wọn. Buratai ó wà lára wọn. El-Rufai wà lára wọn. Babangida ó wà lára wọn. Abdulsalam Abubakar ó wà lára àwọn tó jẹ́ pé wọ́n máa ń jókòó sí rántébù tí wọ́n ń dìtàmì báwo la ṣe fẹ́ parí iṣẹ́ yìí. Ìdí bàbá ńlá wa ti là sílẹ̀ fún wa ipe gbogbo ilẹ̀ Yorùbá yìí tó fi dé etí òkun Ọlọ́run ló jogún ẹ̀ fún wa, Allah ló fún wa. Báwo la ṣe fẹ́ parí ẹ̀? Àwọn tí wọ́n jọ ń jókòó tí wọ́n jọ ń sọ̀rọ̀ ní rántébù lára wọn ni mo ń sọ fún yín. Àwọn eléyìí lẹ wá ń lọ ẹ lọ ń kó wọn wá ẹ ń gbóyè lé wọn lọ́rùn ẹ ń gbélẹ̀kẹ̀ lé wọn lọ́rùn ẹ ń fún wọn ní oyè ẹ ń fi àyè ń gbà wọn nínú ààfin yín. Àfọ̀njá ṣe irú ẹ̀ lánàá kí ló gbẹ̀yìn ẹ̀? Nítorí tá a ṣàfẹ́ jẹ iná kábíyèsí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ lè ṣe wà nílẹ̀ tẹ́ ẹ fi mọ owó tó wá máa sun fún yín lọ́tún lósì èló ni El-Rufai fẹ́ fún yín. Buratai ó joyè l'Ákúrẹ́ Déjì Àkúrẹ́ ó fi joyè ó gbé ewé oyè ó gbélé lórí. Buratai lójú ayé ẹ̀yin kábíyèsí ló máa ń lé Sunday ọmọ Adéyẹmọ kiri tó lóun apá Sunday ọmọ Adéyẹmọ tó ní ìfẹ́nu ẹ̀ sọ̀rọ̀ jáde pé ìyà tó ń jẹ Yorùbá ti tó bá sọ pé ìyà tó ń jẹ Yorùbá tó ṣé ẹ̀yin ọba wa ẹ̀ kì í ṣe Yorùbá ni. Buratai ó lóye ìgbà tó gbọ̀nà Benin Republic lọ tó fẹ́ lọ gbé Sunday wá tipátipá ó dẹ̀ sọ statement kan pé Sunday gbógun ti ẹ̀yà òun Fúlàní ni ó rí sọ ó ní Sunday gbógun ti ẹ̀yà òun ní tó sọ nìyẹn. Buratai yẹn lẹ́yìn lọ gbé wá ẹgbẹ́ owó oyè lé lórí ẹ fààyè gbà nínú ààfin yín kábíyèsí Déjì Àkúrẹ́. Bàbá Àwùjalè gbogbo ẹ̀yin fúnra yín mọ itú oríṣi ẹ̀dá tí El-Rufai jẹ́ èló ló fẹ́ gbé sílẹ̀ ohun tó tán lówó gbọ́dọ̀ jẹ́ torí connection ni àbá El-Rufai kọ́ ni president lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ tó ti lọ́mọ tó jẹ́ president bẹ́ẹ̀ bá ní access sí president direct ẹ ṣáà ní access sáwọn tó súnmọ́ kí ló dé tó fi jẹ́ irú ẹ̀yẹn lẹ wá gbé wá wọ inú ààfin tá a bá sọ̀rọ̀ ààfin nílẹ̀ Yorùbá kì í ṣe àfẹnusọ tó bá dárúkọ ààfin kì í ní ká dárúkọ kejì pẹ̀lú gbogbo ẹnu mi ni mo fi sọ wọ́n dárúkọ ààfin Awùjalè ti kẹta. Torí pé kí ni ìlú Ìjẹ̀bú kì í ṣe kékeré nílẹ̀ Yorùbá tá a bá sọ ìtàn ìran ọmọ Yorùbá Ìjẹ̀bú ò ń ṣe bíntín ẹ lọ gbé wá ẹ gbé àṣẹ lé lórí ẹ ti ṣe o kò sí nǹkan tá a fẹ́ ṣe lé lórí mọ́ it's not reversible. wọ́n máa ṣe o Yorùbá tá a bá wá wíta ìwí àwọn tára ń ta tí wọn ò rárá fi sí wọ́n jáde wọ́n máa bu yín wọ́n yẹ̀yẹ́ ọba wọ́n sọ̀rọ̀ sọ́ba ẹ wà máa sọ pé àwa tá à ń jíjà Yorùbá nation ṣé bọ́n ṣe ń jà la ṣe ń jà yìí ẹ̀ ń bú ọba ẹ̀ ń ta sọ́ba kò sí ẹni tá a bá nà tára ò ní ta ẹ̀ ń nà wá lẹ́ba ẹ̀ ń nà wá lọ́rẹ́ ẹ̀ ní ká má kéé báwo la ṣe ní ké bá àkéde omi ó máa jábọ́ kábíyèsí gbogbo ṣàṣàfin tẹ́ ẹ bá dóṣogbo ẹ lọ wádìí Àtaọ̀jà Òṣogbo á ti lọ mú ọmọ Fúlàní kan wá ti fi joyè Èkìtì ti ṣe tiẹ̀ lọ́jọ́ kìíní àná Déjì ti ṣe tiẹ̀
Ìjẹ̀bú tún ti ṣe tiẹ̀, Ọ̀yọ́ ti ṣe tiẹ̀, Ìbàdàn ṣe tiẹ̀, ó pọ̀ bẹ́ẹ̀ lójú ayé yín ilẹ̀ Yorùbá. Irú ìyàwó lẹ̀yà Yorùbá ìpínlẹ̀ Olódùmarè. Ẹ bọ̀, ó lè má jọ yín lójú, ó lè má mean anything. Ẹ̀yin àgbàlẹ̀ sọ pé iyán ogún ọdún ni a máa jóni lọ́wọ́. Iyán ogún ọdún ìmọ̀ jóyàn lọ́wọ́. Lójú yín ni ò ti mean anything. It means nothing to you. Ṣe bí ṣe title ni, of course yes, but you refuse to study and understand those people called Fulani. Try to understand wọn kẹ́ mọ̀ bó ṣe jẹ́. Tẹ́ ẹ bá study wọn, tẹ́ ẹ mọ̀ wọn dáadáa, ẹ mọ̀ pé ẹni tó ń sá fún ni wọn. Ṣé bá yẹ làwọn dé bá yín ẹ̀yin kábíyèsí gbogbo? Àwa gbọ́ nínú tán. Àwọn ẹ̀yà Haúsá ò kì í ṣe ẹ̀yà burúkú, ẹ̀yà tó nífẹ̀ẹ́ sí ọkàn, tó ní consent, tí wọ́n dẹ̀ fi ẹ̀mí ọmọ ènìyàn ṣe ni wọ́n. Àwọn Haúsá ò dédé kọlù yàn, wọn ò dédé pààyàn. Wọ́n respect the life of people. Wọ́n máa ń nawọ́ ìfẹ́ sáwọn èèyàn gẹ́gẹ́ bí Yorùbá náà ṣe ń ṣe. Ìtàn ló sọ wípé in the year 18 something, I think it's 1810 or 1813, làwọn Fúlàní wá from nowhere. Wọ́n wọlé sí ilẹ̀ Haúsá. Wọ́n kọ́kọ́ parọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní dírípù, wọ́n wọ àárín wọn, wọ́n wọlé sí wọn lára, tán bọ́n ṣe wọlé sí yín lára lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ̀ mọ̀, tẹ́ ẹ̀ fi wọ́n joyè, ẹlẹ́ẹ̀fi wọ́n joyè, ẹlẹ́ẹ̀fi wọ́n joyè, ẹ̀ fàyè ń gbà wọ́n, wọ́n á free. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wọlé, wọ́n wọlé. Like joke, ọjọ́ kan náà declare war against them. Sójú òkúkú tí ìlàbí eléyìí. Wọ́n declare war. Ó dàbí àwàdà ni, gbogbo ọba ilẹ̀ Haúsá pátá, ọba wọn, gbogbo ẹ̀ lágbọ́n nù tán. Ọba Haúsá náà ń pè Sáàkì. Sáàkì ni orúkọ ọba wọn. That is the title táwọn ń pè ọba. Sáàkì ni. Àwọn Fúlàní to wage war, they call it jihad, against the Hausas. Gbogbo àwọn Haúsá tó ṣe jàkàjàkàn, wọ́n pa gbogbo wọn dànù. Wọ́n pa gbogbo ọba wọn pátá. Wọ́n wá fi àwọn ọmọ tí wọ́n fi wọ́n sí àyè àwọn ọba. They call them emir. Emir tí wọ́n jẹ èdè Fúlàní ni, kì í ṣe èdè Arab. Èdè Fúlàní ni. Ẹ lọ sí Saudi ìjọba bá náà jẹ bẹ́ẹ̀. King of Saudi now. Wọ́n ò sọ pé emir of Saudi. Wọ́n ò dẹ̀ sọ pé Sultan of Saudi. King of Saudi là ń gbọ́, ọba ilẹ̀ Saudi. Èdè àwọn Fúlàní, èdè fùfùdé, òun ni emir. It means ọba àbò lórí lọ́dọ̀ wọn. Wọ́n pa gbogbo àwọn olórí àwọn Haúsá yẹn, gbogbo àwọn tó lẹ́nu, wọ́n pa gbogbo wọn dànù. Wọ́n pa gbogbo ọba wọn. Wọ́n yí fúnra wọn, wọ́n install ọmọ tí wọ́n síbẹ̀, wọ́n fi ṣe emir. Wọ́n dẹ̀ fi àwọn ọmọ wọn, wọ́n fi ṣe àwọn olóyè fún. Lẹ́ni ńkọ́ agbára kákálẹ̀ fi lè gbọ́ Haúsá mọ́. Tẹ́lẹ̀ wọ́n ní Haúsá, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di Haúsá Fúlàní. Báyìí ó ti di Fúlàní land. Fúnra àwa gbọ́dọ̀ bòkè bí wa. Bọ́mọdé ò bá bá tàn, àbàrọ̀bá. Kábíyèsí gbogbo ẹ̀yin orí adé, ẹ̀yin òjìgbára ìlẹ̀kẹ̀. Àwa ń sọ ilé nítorí wípé àwọn ọmọdé ẹbí kì í ṣe òpònú, ẹbí dìdìrì lọ́mọ. Ìgbà àbárí a gbọ́dọ̀ sọ ọ́. Ẹbí ṣùgbọ́mù lọ́mọ. Àwa ń rí anífọ́sáìtì, a rí tó ń ṣẹlẹ̀ yìí, àmọ́ ìpé ibi tó máa já sí ibi burúkú tí ò dáa mẹ́. Kábíyèsí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ gbọ́. Wọ́n wọlé sí wọ́n ti oyè. Ǹjẹ́ ẹ ti ẹ̀ gbọ́ pé
àwọn ọmọ Fúlàní wọ́n ti ń gba ilẹ̀ nílẹ̀ Yorùbá tán ti láwọn ń ṣoko. Tí ìlú kankan mọ́ sọ̀rọ̀ fún yín ẹ̀rọ pé àwọn kan sọ̀rọ̀ ni. It will be like a joke. Ṣé Buratai àwọn Sàkúrẹ́sì àwọn Abádéjà ló nídìí ilẹ̀ òun fẹ́ ṣoko wọn ò ní bá wálẹ̀ jáde. Wọ́n á bá wálẹ̀ jáde níbikíbi tí ilẹ̀ bá wà. Àbí ẹrùfáyà wá Ìjẹ̀bú lọ á ní kábíyèsí mo fẹ́ wá ṣoko ńlá. Ó ní bó ṣe máa gbé wọn mọ́ra. Wọ́n á lọ wá ilẹ̀ jáde fún. Wọ́n lè ṣèwé wọ́n lè ṣe gbogbo ẹ̀ bọ̀dẹ́ ti gbàgbé páwọn ló wà ní ìcháàjì gbogbo nǹkan sọ yìí. Bẹ́ẹ̀ bá ṣèwé àwọn fúnra wọn mọ tí wọ́n ṣe gbogbo ìwé yín àwà kò ní àwà invalid lọ́wọ́ yín ni mọ kiri kankan tọ́rọ̀ bá délẹ̀ tọ́jú lẹ fẹ́ ṣe. Tí mo bá ń sọ̀rọ̀ mo láròjinlẹ̀ ni mo rò ó kan kùnkùndùn ẹ̀ ní mo ṣe ń sọ ọ́. Wọ́n dé wọ́n wá dọ́gbọ́n máa wọlé sí mi lára wọ́n máa gba ilẹ̀ wọ́n láwọn ń ṣoko wọ́n láwọn fẹ́ bá àwọn ọmọ yín síbẹ̀ kó máa ṣiṣẹ́ tàbí fún wa ẹ ṣe tọ̀hún fún wa. Wọ́n wá máa bá yín dọ́gbọ́n wọ́n máa gbé lọ́tún lọ́sì wọ́n máa wọlé ẹ̀yin òde fúnra rẹ́rẹ́dẹ̀ rún. I told you sometimes ago nínú program mi mo ní ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn Fúlàní ti ń dá ìlú sílẹ̀ ní inú igbó wa. Igbó tínú yín dùn sí jẹ́ pè ní ilẹ̀ yín reserve land yín tínú yín dùn ilẹ̀ yìí ilẹ̀ wa ni. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn Fúlàní ti dá ìlú sílẹ̀ ńbẹ̀. Ìlú ni don't be surprised. Wọ́n ṣe bí àbá ìyàwó wà ńbẹ̀ ọmọ wà ńbẹ̀ family bíi mẹ́wàá ó wà nínú ibẹ̀ ìyàwó wọn wà ńbẹ̀ àwọn ọmọ wọn wà ńbẹ̀ wọ́n bímọ àwọn yẹn dàgbà. Kẹ́ ẹ tó rí ọdún mẹ́wàá family èèyàn mẹ́wàá á di 100 families. Kó o tó ṣẹ́jú pé ibẹ̀ tí wọ́n á débẹ̀ bí eléyàrí pé ó ti dìlú kò sí kan tẹ́ fẹ́ ṣe. Lè lé wọn tó lásìkò tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀yìn kábíyèsí ẹni ká gbé gbogbo ẹnu wa lọ. Kábíyèsí tá a bá ń sọ̀rọ̀ à ń sọ nítorí ti yé mi kì í ṣe torí tèmi mi ìjọba. Ṣùgbọ́n táwa ń gbọ́ ni pé àwọn ọmọ Yorùbá kan sọ pé kò ní sí tó ń jọba gan mọ́ táwọn bá gborílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n àwọn ò fẹ́ kí irú ẹ̀ wáyé torí a mọ̀ yìí pé ọba gan wà lára tó ń pè ní ìran ọmọ Yorùbá. Bàbá ńlá bàbá wa nílẹ̀ Yorùbá tó bẹ̀rẹ̀ gangan tá a forúkọ ẹ̀ ń pè wá Odùduwà ọba ní í ṣe. Gbogbo ọmọ tó bí pátápátá ọba ni wọ́n ń ṣe. Àwọn Ọbàtálá tá a gbọ́dọ̀ yìí pé wọ́n dé bá wọn Odùduwà tó bá ọba lùfọ̀n gbogbo wọn tó dé bá gbogbo wọn pátápátá ọba ni wọ́n. Kí ló wá dé tí gbogbo ẹ̀ wá rí bó ṣe rí? Jẹ́ ká pe àjọ tó nírònú ká ro àròjinlẹ̀ ẹ̀yin orí adé gbogbo. Tínú yín bá ń dùn báwọn bá ṣe ń bá àwọn governors àwọn olóṣèlú bó ṣe ń kàn yín lábùkù tí inú yín bá ń dùn inú táwa ó dùn tínú gbogbo èèyàn bá tiẹ̀ dẹ̀ wá lù nínú Ọmọlúkà ọ̀hún. Mo máa ń sọ gbogbo ìgbà tó bá sì níyì a gbọ́ nínú ìtàn ọba ìlú mi wọn ò bí ẹ̀dá wọ́n máa jímọ̀ ò ní pàdé ò ní jẹ́ wo ojú ẹ̀. Ọba ni iyì ló jẹ́ bẹ́ẹ̀. Kọ́lé ọba ìlú mi tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọba Dr. Yusuf Adébóyè Adélẹ́yẹ kọ́lọ́run kó jẹ́ kó gùn lẹ́mìí kábíyèsí gba ogún ọdún kan. Gbogbo àkókò tí kábíyèsí sì ẹ̀jẹ̀ tí wọ́n tọ́ kábíyèsí bá ti ń kọjá tó lú wọ́n gbogbo wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ òde ó kábíyèsí ó kò sẹ́ni tó máa gbójú sókè wò ó. A máa pariwo ní kábíyèsí oníkàlùkù máa ké àtiwọ́ tó wà lójú títì wà sádàmù lójú títì wà bẹ̀rẹ̀ mọ́lẹ̀ wà máa kígbe ó nígbà tí mọ́tò yẹn bá lọ ó wọ bí ọ̀nà pálásì lọ kó tó gbórí sókè. Ẹ lọ bèrè ní òfin sàtọ́dún iyì ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n báyìí ẹlòmíì àfi mọ́tò ẹ̀kọ́ lu mọ́tò kábíyèsí pé kábíyèsí ojú yóò ṣiṣẹ́ ni ṣé ẹ rí mi pé mi ni mo lọ̀nà ni. A ní kábíyèsí kí ló ń ṣe yín náà
ríran ni ebi mo lọ́nà náà ojú yín fọ́ ni a tún máa sọ fún bàbá ẹ̀ kábíyèsí. Inú tèmi ò dùn tí a máa lókun gọọmenti adé sí ìfẹ́ǹtì ẹ máa expect pé kọba dìde fún yín gómìnà a máa náwó sọ́ba a máa ṣe àwa yóò kábíyèsí wọ́n lè má sọ lójú yín bọ̀ tèmi sọ fún yín pé àbùkù tí wọ́n fi kàn yín ó kan àwa ó tọ̀sí mi I am not pleased. Bẹ́ẹ̀ ìjà tá a dẹ̀ gbé dání ẹ̀yin gbọ̀ngbọ̀ngbọ̀n ló yẹ kẹ́ ẹ síwájú ìjà náà mo fi ayérayé búra fún yín ẹ̀yin gangan ló yẹ kẹ́ ẹ lídìí ìjà yìí ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ẹ̀yin yẹn gan lẹ ń fa owó ẹ̀ sẹ́yìn. ọmọ Adéyẹmọ jáde ó ní ìyà tó jẹ Yorùbá yìí pọ̀ jù kò tiẹ̀ sí tó burú tí Yorùbá bá dá dúró ẹ jẹ́ kí Yorùbá dá dúró afẹ́ dá dúró ìwọ fẹ́ dá dúró ìkókó ọbẹ̀ wa ọbẹ̀ kó bàjẹ́ wọ́n dìde ogun sí wọ́n kọlu Sunday ọmọ Adéyẹmọ wọ́n balẹ̀ ẹ̀jẹ̀ wọ́n pààyàn sí lọ́rùn kò sí kankan ní ẹ̀yìn kábíyèsí wa tẹ́ sọ̀rọ̀ di ọ̀la. Jáde kẹ́ condemn pé tó ṣẹlẹ̀ yóò kù díẹ̀ dájúdájú ẹ mọ̀ nípa ẹ̀yìn kábíyèsí wa gbogbo ẹ mọ̀ nípa ẹ̀. Wọ́n ṣe Yorùbá mo máa láìkẹ̀ ẹ̀yà Yorùbá yìí ṣùgbọ́n mi wà á mọ ìdí tọ́lọ́ fi dá mi síbẹ̀. Wọ́n ṣe ó yí Ọlọ́run mo lúkà má bọkàn jẹ́ ó yí Ọlọ́run ọba pípé ni ó mọ iṣẹ́ àṣepé ló ń ṣe é ó mọ tó rí kó tó dá ẹ sínú ọmọ Yorùbá má bọkàn jẹ́ má bànújẹ́. Níbi tí àwọn tẹ́ ẹ fi ń joyè gbogbo àwọn tẹ́yìn ń pọ́nlé bí ìṣẹ̀ṣe wọ́n ti mọ̀ jù yín lọ kábíyèsí wọn ò ní sọ fún yín. Fúlàní gbé ìbàǹtẹ́ ó sọmọdì wọ́n yìnbọn sí kò wọlé kábíyèsí gbolo ti rí bàtẹ́. Fúlàní wá sílẹ̀ Yorùbá ó wá ṣoògùn wọ́n ṣoògùn fún wọ́n kọ́ ní ọ̀fọ̀ tá a máa pèsè ògùn ó dẹ̀ ń pe ọ̀fọ̀ yẹn sí tó bá ti fẹ́ lò mo ní kì í ṣe ìtàn èmi àti ẹjọ́ sọ̀rọ̀ wọ́n náà wọ́n ní á pe ọ̀fọ̀ yẹn á pè sí ògùn yẹn tó bá fẹ́ lò ó dẹ̀ ń jẹ́ kábíyèsí ìtẹ́ ẹ̀pọ́nlé tẹ́ ẹ̀ ń gbé pamá ọmọ Yorùbá ló gbé wọn sẹ́yìn wálẹ̀ Yorùbá tó wá sóògùn fún wọn tó mú wọn dọ́dọ̀ babaláwo wọ́n tún ti mọ ògùn jù wọ́n fúnra ẹ̀ tó gbéra ẹ̀ lọ́mọ Yorùbá. Àánú ṣe mí ìdí tí mo ṣe kí ó yé mi kí Yorùbá tó dìde nǹkan bàjẹ́ òun gánágáná bàjẹ́ máa lọ́gọ̀ má dẹ̀ gánágáná bàjẹ́ àfi tẹ́ bá tètè fúnra tẹ́ tètè sọjí tẹ́ tètè dìde. This is a matter of fact. Ọlọ́run fún oníkálukú tí bá ń sọ eléyìí. Some people believe that this is a matter of hatred. I don't hate anybody. Ọlọ́run ṣètò oníkálukú fún tá a bá ní ká kó sílẹ̀ àwọn north wọ́n fẹ́ẹ́ ní mineral resources wọ́n fẹ́ẹ́ ní jù wá lọ. Ọ̀rá ilẹ̀ they have phosphorus wọ́n ní californium wọ́n ní gold wọ́n ní chloride wọ́n ní tin lọ́hùn majority ẹ̀ náà làwa ní nísàlẹ̀ bí èyí tó dẹ̀ wà ní irú californium tí wọ́n sọ ní nísàlẹ̀ bí àwọn ní lọ́hùn ṣé ẹ mọye tí wọ́n ń ta californium kílógíráàmù kan ṣé ẹ mọye tó tó according to my research is $27.7 million ní kílógíráàmù kan and they have it bountifully ní north. Kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún bẹ́ẹ̀ délẹ̀ Ìgbò Ọlọ́run ṣe fún wọn àwọn náà ní mineral resources
ẹ kà rò pé wọn ò ní ní the half. Ọlọ́run tó ń ṣe nǹkan gbogbo bó ṣe ń ṣiṣẹ́ ó ṣe pé ní. Èmi dẹ̀ gbàgbọ́ pé Nàìjíríà obì aláwẹ́ mẹ́ta ni. Ọmọ ìyá mẹ́ta dúró wọ́n pín obì aláwẹ́ mẹ́ta sílẹ̀ ṣó yẹ kó dìjà ni ṣèbó yẹ kó ní kálukú mú tiẹ̀ rẹ kẹ́gbọ́n mú tó fẹ́ mú kábúrò mú tiẹ̀. Kábíyá yìí náà dẹ̀ mú obì aláwẹ́ mẹ́ta ni kò yẹ kó dìjà fún ọmọ ìyá mẹ́ta. I don't hate them but the reason that they ṣe pariwo ni pé a ti rí i pé this is their plan. Their plan is bí ìran Yorùbá ṣe wà níbi tá a wà ìtọ́lọ́run ṣẹ̀dá wa sí tá a wà létí bèbè òkun ìyẹn ló wù wọ́n tó ranjú mọ́ wọn. They want to take over our land. They want to rule you. They want to have dominion over what God gave to us. That is why I think they ṣe pariwo. Mi ò kórìíra wọn. Mi ò I don't hate them. Tí bá pàdé Fúlàní tó bá request fún help mi, I will give. That is how God created me. Ṣùgbọ́n wọ́n sá òfúra ó já síná. Àgbọn òfúra wọ́n ní kò lóyìn. Ọ̀bọ kọ̀ kò fúra kó máa dé níyàn. Àti Ìgbò àti Fúlàní mi ò kórìíra kankan nínú wọn. Ṣùgbọ́n tèmi ń jà fún mi pé oníkálukú mójútó ohun tọ́lọ́run ṣe fún. Ojú kòkòrò lọmọdé fi sọ pé orí màlúù ò tóun láti mú gàrí. Ojú kòkòrò ni àìnítẹ́lọ́rùn ló mú kọ́mọdé sọ pé orí màlúù yìí ò kò mà tó mi mú gàrí o. Ojú kòkòrò àìnítẹ́lọ́rùn ni. Kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún. But I don't blame them. I blame Yorùbá leader. Ẹ̀yin lẹ kọ̀ nítorí ẹ̀tanú nítorí ìwà ìkórìíra inú yín. Ẹ máa dún èmi mo jù ẹ̀yin lẹ jù ó ń bọ̀ kò ní sí kankan ló ní ká máa gbúròó mọ́. Tẹ́ ẹ bá kọ̀ tá ìgbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé. Tẹ́ ẹ bá kọ̀ tí ẹ gbé ìgbésẹ̀ mo gbàdúrà pé tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè France yẹn kó má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. I'm telling you this. Jẹ́ mọ̀ pé àwọn ọba ó wà lórílẹ̀‐èdè Benin Republic wọ́n kàn ń jọba ní. They are going it out of the culture. This is part of Yoruba history. Benin Republic are not paying them. Benin Republic doesn't recognize them. They will not sọ pé wọ́n san salary fún wọn. Ó lóye àfihàn ọba tá a ti wọ̀ ní Benin Republic. Wọ́n fọyẹ lọ mí bẹ́ẹ̀ ni mi ò tí ì fẹ́ jẹ́. Bá tásìkò á lọ jóyè. Ọmọ Yorùbá lè mú tí bá jóyè láti Yorùbá kò sí tó burú. Ó lóye àfihàn tí mo ti wọ̀ ní Benin. Tí mo dẹ̀ mọ̀ clearly that they were not paying them any salary. Nothing is coming from government to them. Àrọ́bá níbẹ̀ tó jẹ́ pé ó ń ṣiṣẹ́. Ọba wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ ní báńkì. Ọba wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ tíṣà ló ń ṣe. Ọba wà ní Benin Republic tó jẹ́ ọba aládé tó dẹ̀ ń ṣiṣẹ́ oko ní Benin Republic. Kò retí owó látọwọ́ government because system tí France ń lò làwọn ń follow kò sí tó jọba. Ṣùgbọ́n torí pé àwọn súnmọ́ wa bí òórùn àtàfẹ́fẹ́ pé ìran Yorùbá ó sì ń fẹ́ sí wọn lára. Oníwèé ìfi ìjọba tó bá dé lẹ́bùn kan sì kò sẹ́ni tí wọ́n pè pé kó wá jọba tá a jẹ mọ́ ní Benin Republic because I will wait not to kò sí lóye mo fẹ́ lọ benefit ilẹ̀ so I'm not interested. Wọ́n á pè ẹ́ ò níjọba mọ́ ní Benin Republic ní mo ṣe. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ń bí mò ń bẹ Ọlọ́run ni pé kí àwọn nǹkan báyìí kó má ṣẹlẹ̀. Tẹ́ ẹ̀ bá dẹ̀ ti fẹ́ kó ṣẹlẹ̀ ó kù sọ́wọ́ yín ẹ̀yin kábíyèsí wa gbogbo. Kí ni tèmi? Mo sọ mo dẹ̀ ń repeat ẹ̀ lójú mi. Ọlọ́run tó ṣẹ̀dá mi mọ̀ that I don't hate any Fulani. I don't hate Igbos. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé ntọ́lọ́run bá fún ní kálukú ó yẹ kó tó. Ntọ́lọ́run bá gbélé ẹ lọ́wọ́ ó yẹ kó tó ẹ. That is the reason tí mo jẹ́ fún fèrè mi kankan ní gbogbo ìgbà. Ẹ lára ìjìnlẹ̀ ọmọ Yorùbá. Ẹ ronú pé ìwàdà o kíbi má ṣe ṣe nígbà tiwa o. Ó ti mọ̀ tinútinú wípé mo fẹ́ràn rẹ Olúwa èèyàn ń wojú ọba Ọlọ́run ló mọ̀kàn mi láì ṣàwáwí máa fẹ́ ọ ju ọ̀run lọ báyé ń gbé mi sókè sódò tìrẹ ni wọ́n ṣe
ọ̀tá mi jagun lásán Olúwa ló ní ìgbẹ̀yìn o ìgbẹ̀yìn wa á dára lójú àwọn àbànìyàn jẹ́ òkùnkùnjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sọ eléyìí náà kò ní hun mi. Ẹ̀yin kábíyèsí wa mo fẹ́ràn nǹkan pè ní ìṣẹ̀ṣe àbí kí báwo ni kí n ṣe pé royalties or how do I pronounce it lédè òyìnbó. Nǹkan pè ní ètò lọ́balọ́ba yìí mo gbàgbọ́ pé ara nǹkan pè ní ìtàn Yorùbá ni. A lè sọ̀tàn Yorùbá láì ta kálá fẹ́ yọ ọba kúrò kò ṣeé ṣe. Orí pé kí ni ẹni tá a rí bí àwọn bàbá ńlá wa àkọ́kọ́ ọba ni gbogbo wọn ọmọ ọba ni gbogbo wa. Ẹ̀yin kábíyèsí wa ẹ súnrakì ayé ìgbà yẹn ó yàtọ̀ sáyé sí i. Gbogbo àwọn tó wà lẹ́gbàá láyé ìgbà yẹn tó jẹ́ ìlú Ẹ̀gbá láyé ìgbà yẹn gbogbo Ẹ̀gbá rere dédé Ẹ̀gbá gbogbo wọn lè má tó 50,000 compared to the current population of Ẹ̀gbá people which is tabanika máa ka ilé èjì tí wọ́n á ju 1 million lọ. Ẹ kú ìyàtọ̀ ẹ̀ tí ọwọ́ ọba yẹn bá ká wọn gbà yẹn torí pé wọn ò pọ̀ wọn lè ju 50,000 lọ. Ìyàtọ̀ wà bẹ́ẹ̀ láyé sí ni. Àkúrẹ́ nígbà kan rí gbogbo ẹ̀ ò ju 20,000 o 20,000 nígbà kan rí. Currently Àkúrẹ́ èlò ní over 1 million. What are we talking? Ẹ̀rọ àròjinlẹ̀ o. Kó má lọ dípò délẹ̀ tán. Àwa wọ̀nyí bá ṣàwọ̀rọ̀ àṣàdínlòkùnkù. Only if it started, I cannot stand on their ways. Èmi náà ò ní lè dúró pé ẹ má jẹ́ ká bá àwọn ọba jẹ́ ẹ má jẹ́ ká parí àpèrè ìní lè dúró. Ariwo táwa lè pa ọ̀rọ̀ tá a lè sọ òun ni mò ń sọ yìí. Bí mo ṣe gbọ́n mọ́ bí mo ṣe ní ìwọ̀nba ọpọlọ tíntínní tí mo ní ni mo ti fi sọ èyí tí mo sọ yìí. Ó kù sọ́wọ́ yín o. Èdè ládéládé bá wà. Èdè bó tún nìyẹn mo mọ̀ pé yóò sáwọn Ẹ̀gbá kan ló ṣe bá wà o. Ṣé Ẹ̀gbá ni bá wà o? Ṣé Ẹ̀gbá ni àbí Ìjẹ̀bú? Ó yá kọjáde sá bàbá tí. Àwọn wo ló máa ń ṣe bá wà o? Mo fẹ́ mọ̀. Mo dẹ̀ gbéde Yorùbá kí ló wá ṣe bí mi wà á mọ eléyìí. Ó dàbí pé Ẹ̀gbá ni o. Ẹ̀gbá ló máa ń ṣe bá wà o. Ẹ̀gbá ni. Bá ń kọjáde náà ń kó tí ẹ̀jẹ̀ mọ́ so that mi ní bèrè lọ́la. Bá wà o. Anyway, that would be Ẹ̀gbá ni bá wà. Mo sọ náà mo ní Ẹ̀gbá ni. Ẹgbẹ́ mo try gan. Mo gbìyànjú gan ni mi try. Thank you so much. God bless you all. Ọmọlúkà is my name. Ẹ kú ìpalẹ̀mọ́ ọdún o. Ìrànwọ́ yín fọ́dún o. Mo kàn sọ bẹ́ẹ̀ ni o. Ìrànwọ́ yín o. Ọlọ́run àpọ́n nílé ojú ọ̀nà tí yín o. Ask for my account. This is my phone number 07046092484. Ìrora sí kíni. Àwa ara àti bàbá wa ò nídìí aṣọ ọdún àṣà jẹun ẹ mọ̀ jẹ́ bí ó tì wá ẹ fi nǹkan ránṣẹ́ o àkáǹtì mi fóònù nọ́mbà mi rèé ẹ bá mi ó ti yẹ kó yé yín ẹ bá mi mẹ́sẹ̀gì ní Ọmọlúkà send me your account then I will do something. God bless you. God bless you. Ó pọ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ ẹ mọ fídíò ń gé ibi tó dáa ní kẹ́ ẹ gé bẹ́ẹ̀ o kò ní ju bẹ́ẹ̀ lọ ẹ sáré gbàdúrà tì ní kíákíá. Marriage is not a destination, but is a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to desired destination. But a marriage can be funny at times when it comes to other side, like great sadness, worried, a high level of tension, anxiety, and depression. But do not panic. The book Enough is Enough on domestic violence by Reverend Mrs. Margaret Olawaye Nifaturuti offers solutions against domestic violence. The book is available on Amazon.com for free shipping, also at Indigo chapters in Canada, and Blockbuster.com for large quantities. The more copies you buy, the cheaper the price. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on domestic violence by Reverend Mrs. Margaret Olawaye Nifaturuti. Get your copy now.